mọ̀ pé àwọn Fúlàní ní àjẹ́ndà gẹ́gẹ́ bá ṣe máa ń sọ tẹ́yìn ò mọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wà nínú àjẹ́ndà wọn ò tí ì rí orílẹ̀-èdè Nàìjíríà kọ́ńkà wọ́n kàn rá àwọn ilẹ̀ kọ̀ọ̀kan kọ́ńkà ní máwọn èèyàn lọ́wọ́ wọn ì rí kọ́ńkà yìí fúùlù torí ẹ̀ ló jẹ́ ká wà lórí pílánì yẹn ẹ̀rí tẹ́ bá lọ wo ilẹ̀ Áfíríkà. ẹ̀yin èèyàn ẹ wo àjẹ́ndà gidi làwọn Fúlàní ń bá bọ̀ wá sórí ilẹ̀ wa o pílánù tán ní òun ní kánṣekínní kan ti lé wa kúrò nílẹ̀ lórí ilẹ̀ wa kánṣekínní kan ti sọ wá dẹrú káwọn Fúlàní kan wá máa kọ̀ǹtró wa kán máa fìyà jẹ wa kán máa gbá wa sọ̀tún gbá wa sósì gbá wa sẹ́niwìẹ̀ tó bá wù wọ́n ẹ wo wọ́n ti fẹ́ gba ìlú Èkìtì tán ẹ wo ẹ wá nǹkan kẹfìdílé kágbọ̀n kan tí bàbá wa èyí tí wọ́n sọ nínú fídíò yìí. àwọn agbésùnmọ̀mí wọbẹ̀ láago 8 alẹ́ àná inú àgbàrá ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn á lè fi àwòrán yẹn hàn nítorí pọ́lísì YouTube àti social media generally wọ́n wọbẹ̀ o wọ́n wo Èkìtì kí sì ló fà á tán fi rí Èkìtì wọ̀ a ti pariwo kiri yìí nígbà tá a lọ sí Èkìtì ní early last year tá a sọ fún àwọn èèyàn pé ìlú Arámọkọ tí tírélà rẹpẹtẹ pọ̀ lọ rẹpẹtẹ yìí ìjọba ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí ikú òjijì ó pa aráàlú ìjọba ni ọ̀tá àlọsíwájú ìlú ìjọba náà ni ẹ máa lẹ́yìn sí ìjọba láwọn èèyàn lórí ẹ máa rí nǹkan tí ó pa wọn Àkẹ́tì ọ̀rọ̀ orí rẹ o wọ́n ní àṣẹ dáadáa ara ayé ni màá mú ní rántí ara ọ̀run mo rántí gómìnà kan nílẹ̀ Yorùbá nígbà kan Rótìmí Akérédolú bàbá yẹn mo mọ gudugudu méje yàyà mẹ́fà ó nìkan ni gómìnà tí gbogbo wa mọ̀ nílẹ̀ Yorùbá tẹkọtà bá lè ó yá àbá wájú àwọn ọmọ ìlú tẹ̀lé ni ṣùgbọ́n lẹ́nìí àmọ́ bó ṣe rí dàbàdàbà rẹ̀ bí kú ṣe pa Rótìmí Akérédolú tá a gbọ́ àìsàn rẹ̀ ti tẹ́lẹ̀ òjijì la gbọ́ pé ó dé leukemia àfi láwù ẹni gbogbo ẹni tó bá ti fẹ́ sọ jẹ́ ọ̀rẹ́ aráàlú nínú àwọn ìjọba náà ni ó wá ikú rẹ̀ lójijì gbogbo ẹ̀ lámọ̀ akàdákẹ́ àkànwòrán ni amọ̀pẹ́yìn náà nìka gbogbo nǹkan pè ní ìjọba nìka aráàlú ọ̀tá aráàlú ló pọ̀ jù nínú wọn tá bá fẹ́ gbà àwọn ẹ̀bà ni wọ́n mọ ṣẹ́jú pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ẹ máa wo 2027 tá a fẹ́ ṣe yìí tá bá ti wá sọ́dọ̀ yẹn ẹ sá máa mí sọ pé lóògùn ńlé ògún ni ẹ máa gbé sọ́dọ̀ tẹ́ ń tapó sí tá bá ti wá ẹ máa fọ̀bọ́n mu fún wọn kí wọ́n mú ìbọn ẹ mú omi àfọ̀kúnú ìbọn pé ẹ ṣe dáadáa pé life and property wa ó dọwọ́ yín ilẹ̀ fi mọ̀ pé àwọn tá à ń tẹ̀lé ìkànnì wọn ò ní mú báíbù àti kùránì tí ò ní túmọ̀ nínú ìrìn àjò ayé wa òun ni wọ́n máa gbé káàkiri òun ní jẹ́ káyé ìlú yìí orí bó ṣe rí wọ́n tó dáná sun Èkìtì lánàá ṣé bá ṣe máa wò nú ẹ̀yin ọmọ Yorùbá adẹ̀ ń pariwo fún gbogbo wa ní gbogbo ìgbà eléyìí mi ó sọ lónìí ojú pé gbogbo ibikíbi tẹ̀yin ọmọ Yorùbá bá wà tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí wọ́n wàhálà òde torí àwa a mọ̀ pé yóò ṣẹlẹ̀ ẹ lọ prepare ara yín ẹ lọ prepare kò ṣe dúró wò mọ́ kò ṣe dúró wò àṣírí bẹ́ẹ̀ ni mo gé fún yín yẹn kò ṣe dúró wò ní tí o bá mú ìjọba tí o sọ̀rọ̀ lórí ẹ̀mí yín àti dúkìá yín ẹ̀yin fúnra ara yín ẹ má dákẹ́ o lọ́rọ̀ ọ̀rọ̀ dúkìá yín àtẹ̀mí yín ẹjà fitafita o ẹ̀yin ọmọ ìlú mú bá wí ẹjà fitafita gbogbo ọgbọ́n tẹ bá mọ̀ tẹ bá lè dá tí ogun Fúlàní òfin ní borí yín mo fẹ́ kẹ́ dáa èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì yìí gbogbo ọ̀nà tẹ bá mọ̀ tẹ lè gbà láti defend ìrìn àjò ilé ayé yín ẹ̀dì báyìí ìjọba ò ní nǹkan kan tí ó ṣe fún yín o ìjọba ò ní nǹkan kan bó dẹ̀ sọ̀rọ̀ kan jọ́ kínní àná nígbà tí ọ̀gágun DSS jáde bọ́dà wa tí wọ́n sọ̀rọ̀ wọ́n fa kò mú òkun bẹ̀ yọ àní pé wọ́n sọ̀rọ̀ tán wọ́n sọ tinútinú wọn fún wa mo níṣẹ́ rí ọ̀rọ̀ takúrápá bá sọ òde ọ̀run ló ti wá o gbogbo ń tẹ́rí tí ẹ̀gbọ́n ń sọ lẹ́nu yìí
bàbá ló rán wọn sí wa o bàbá lè má fẹ́ jáde àti sọ fún wa pé tá a bá ti gbá yín létí ẹ̀yin náà ẹ gbá tètè ń padà nípìnlẹ̀ mẹ́wàá ẹ̀yin Èkìtì ẹ má jẹ́ kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ lófo àṣírí mo gé fún yín lénìí màá mú ọ̀rọ̀ ìyànjú tẹ́gbọ̀n Káyọ̀dé sanjọ́ kìnìún àná màá tún mú padà wá again kẹ́yìn náà fi ti ara yín gbọ́ bóyá ilé yà dàbí rìmáíndà fún oníkálukú wa ká lè mọ ibi odó tà ń dọ̀ra sí. ṣẹ́rí gbogbo àwa tí a bá fẹ́ tí a dẹ̀ mọ̀ pé a rẹ́dì kí insecurity ní Nàìjíríà kó dohun ìgbàgbé gbogbo àwa tá a bá fẹ́ kí ìpakúpa tí wọ́n ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà kí ó dópin ẹ gbọ́dọ̀ wo fídíò yìí ẹ gbọ́dọ̀ share fídíò yìí torí pé ọ̀nà àbáyọ gangan ni fídíò yìí suggest ipá àwọn ológun wa ó ti pin there is a limit tó nǹkan tí wọ́n lè ṣe láti dáàbò bò wá lórílẹ̀‐èdè Nàìjíríà kí wàá ní ọ̀nà àbáyọ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí mo fẹ́ kó dé gbogbo community groups mo fẹ́ kẹ́ share rẹ̀ wọ gbogbo corner gbogbo angle gbogbo WhatsApp gbogbo any media tẹ́ ẹ bá mọ̀ lórí Facebook ẹ share rẹ̀ kódà lórí YouTube dé gbogbo ọ̀nà pátá ẹ bá mi share fídíò yìí and this is the only way to go ọ̀nà kan ṣoṣo tó kù tá a lè gbà rèé lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹgbẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé àgbà nínú ọ̀rọ̀ ètò ààbò ní DG DSS ní Nàìjíríà ẹ gbọ́ náà ẹ gbọ́ fídíò yẹn jọ kẹ́dẹ̀ bá share ẹ ṣe gan. Speaking seriously about the practical approach to mobilizing to curb insecurity, I'll share experience with you when I was state director in Bauchi. Most of you will remember an incident in Azari. A group of terrorists, the Boko Haram, then had invaded Azari. They were shooting in an attempt to kidnap, and the community chased them. They killed some members of the community, but the community members killed all of them. The last guy, Khalid, climbed onto a tree and was firing. The community stood, they were resilient, and they killed Khalid. Since that day, there has not been one terrorist attack in Azari. As a matter of fact, the former head of state, General Ibrahim Badamosi Babangida, said, and I quote, if we want to stop or curb this terrorism, we should emulate the Azari example. Tafa Balewa also happened to be a local government in Bauchi that was always in flames. And the people of Bogoro and some part of Tafa Balewa, where the Sayawas are, rose up on one occasion. They knew their terrain better, climbed onto trees and mountains. And when the invaders came, they did not only repel them, they seized their weapons. And since then, you can attest to it that you hardly hear about Tafa Balewa again. What I'm trying to say, the practical approach to mobilizing people, is that you have to get everyone involved. You do not expect the Nigerian Army, police, DSS, to protect every Nigerian or every community. It is not going to work. In the US, if you visit someone in the house, you'll be shocked that when the guy hears a police siren, he will just pull his drawer, bring out his gun and keep it. So one of my hosts did that, and I asked him, why are you putting gun here? He said, well, if they are chasing someone and he enters my house, I'll shoot him first. And that is the layer we have to start thinking about. How can you create first line of defense
The military, police, and other security agencies are to deal with the bigger ones, the organized ones. But it is impossible for us to deploy to every community in the country. It is unimaginable that any security agencies that has the resources to do it. So as we live here, we all belong to one community or the other. What we have to start experimenting is how we can make the community to prepare first, if the first line of defense for us. General Wahab said it clearly. And for me, there are 3 takeaways from his lecture. By the way, the general and I were guest speaker at one program in our office, so I'm not surprised that his dexterity. He has developed some sort of expertise in what he does. But 3 things for me. He asked us a question. What is our own culture? Our culture is communal. We do things together. Festival together. Ceremonies together. Wedding ceremony, whatever. So why can't we fight some miscreants, some charlatans among us together? The community should say, you cannot come here. This is what Tafawa Balewa has done. If you go to that community to attack them, you'll be sorry for yourself. I challenge anybody to try it. And this is the way we have to do. We have to allow some level of armament for the communities, and they can serve as the first line of defense. Second takeaway from what the general said, all society approach is not the first time we are hearing. But what I'm saying, the way to do it is when we live here, those of us who have some influence, the elites in society, discuss with your communities, come to us, get some sort of approval and guidance, and then we can stop these criminals. You can imagine you call sector, let's say sector 4 or whatever, sector of the army, to come to this community if there's an attack. Before they even arrive there, if they attack another community, what happens? This is what we should take away from here. And lastly, he said something very instructive. By the way, I like Osman. He knows who to give time. Have you seen him around here? He has advised himself. So don't run into trouble like the CDS. Okay, so last thing he said to us, which is quite important, is that we should not make this another talk show. And that's why this is my intervention. That security starts from you. There's nothing that is new. 1870 something, I can't remember. The French Revolution, in the street of Paris, they were beheading people. We've had hijack of plane. We'll forget quickly. We've had the wet ear syndrome. We had so many. There's no Matasini and whatever. There will always be security problems. So when I hear people say this is security in Nigeria, as long as human beings exist, there will be security problems. The issue is the response. We have to take that mentality away. What is the security agencies doing? Who, apart from a tree, knows that they want to come and cut him and remain standing? Only a tree. We have to get the communities to rise and defend themselves. ọ̀rọ̀ ọ̀hún lẹ́gbọ́n yìí ṣètì wọ́n tí ẹ̀gbọ́n sọ wọn ò ní sọ ọ́ jù báyìí lọ, àwa ló kù sí lọ́wọ́ ká mọ odó tá ń da ọ̀rá sí, àwa ló kù sí lọ́wọ́. Ẹ tó wá jẹ́ kí nǹkan kan ó yé yín. Ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní ní àjẹ́ndà gẹ́gẹ́ bá ti máa ń sọ tẹ́yìn ò mọ̀?
orílẹ̀-èdè Nàìjíríà wà nínú àjẹ́ndà wọn ò tí ì rí orílẹ̀-èdè Nàìjíríà kọ́ńkà wọ́n kàn rá àwọn ilẹ̀ kọ̀ọ̀kan kọ́ńkà ní máwọn èèyàn lọ́wọ́ wọn ì rí kọ́ńkà yìí fúùlù torí ẹ̀ ló jẹ́ ká wà lórí pílánì yẹn ẹ̀rí tẹ́ bá lọ wo ilẹ̀ Áfíríkà láti lẹ̀ wá wọ́n kọ́ńkà Egypt wọ́n sọ di ilẹ̀ Lárúbáwá wọ́n kọ́ńkà Morocco wọ́n sọ di ilẹ̀ Lárúbáwá wọ́n kọ́ńkà Tunisia wọ́n kọ́ńkà Algeria wọ́n kọ́ńkà Mali Sudan àwọn ọ̀dọ́ tó kọ́ńkà nìyẹn tó pé Lárúbáwá wọ́n sọ ń bẹ̀ ẹ wá lọ bẹ̀ kẹ lọ wò láti lẹ̀ àwọn èèyàn dúró làwọn lẹ̀ yìí kí wọ́n tó ajá kí ẹ̀ mọ́ gbogbo wọn lọ́wọ́ báyẹn Nàìjíríà náà wà náà tágẹ́ẹ̀tì tán fẹ́ kọ́ńkà wọ́n mọ̀ pé tó bá rí Nàìjíríà kọ́ńkà gbogbo èmi ní Togo Benin Republic kankan ó máa rọ̀ wọ́n lọ́rùn ó kà ta àwọn èèyàn pa ni wọ́n bá kọ́ńkà wọn ṣùgbọ́n torí pé tí Nàìjíríà ò tí ì work òun ni wàhálà yẹn ṣe pọ̀ àwọn èèyàn wa kan wá wà wọ́n wá dọ́gbọ́n gbé wa kó lórí ẹ̀ pé góòdì náà ń wà kí gbogbo ilé ìtọ́sẹ̀ ń Kwara àti Èkìtì yẹn àti Kogi góòdì náà ń wà ń bẹ̀ tí ẹ máa wá góòdì nìkan sáwọn ilé aráàlú bẹ̀ kúrò ní ẹ lọ sí Iléṣà lọ́dún tó ti ń wá góòdì níbi àwọn Fúlàní náà ní ń wá wọn kún tẹ́ ẹ bá ti ń kọjá lọ Iléṣà tẹ́ ẹ lọ fẹ̀ lẹ́ẹ̀ máa wá pọ́ọ̀sì yín báyìí rí tí wọ́n pọ̀ rẹpẹtẹ nínú ìgbẹ́ tí wọ́n ń wá kùsà ẹ bá wọn bẹ̀ wọ́n bẹ̀ ń bẹ̀ àárọ̀ yìí sílẹ̀ mọ́ yìí tẹ́ bá lọ bẹ̀ ní ìsinsìnyí ẹ bá wọn bẹ̀ wọ́n wà lọ́wọ́ nílé ṣàǹbí láwọn Fúlàní ṣùgbọ́n ṣé wọ́n ṣe ń wà lọ́wọ́ yẹn ṣé wọ́n lé àwọn ará Iléṣà kó ń bẹ̀ ni ó ṣe wá jẹ́ pé tilẹ̀ Kwara ilé àwọn èèyàn kó ń bẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ tí Dèjì Adéyanjú sọ pé góòdì náà ń wà láwọn ìlú yìí ní jẹ́ kí wọ́n lé wọn kúrò irọ́ ni èmi mọ̀ ń takù gbogbo àwọn ọ̀rọ̀ yẹn irọ́ funfun ni wọ́n ní àwọn rí náà sọ sí irọ́ ni yóò ṣe wá jẹ́ Fúlàní ní orí wọ́n làwọn politician wọn ní wà èrò náà fẹ́ ta góòdì mọye tí náà ní National Assembly ni mọye táwọn gọ́ọ̀mẹ̀ntì ń rí ni wọ́n fi kíní yìí wọ́n fi ń bóbó ọmọ orílẹ̀-èdè yìí mọye àwọn Nigerians tó ń rí epo rọ̀bì tí wọn ò sẹ́rí kó mbẹ́ lọ sí obi other resources ní àkókò ní National Assembly tó ń pín owó epo mbẹ́ ní àgbà ọkọ̀ góòdì lọ tó ṣe pé tí wọ́n bá wà wọ́n lè má rí ju bí tí báyìí lọ léde má máa sọ àsọkúsọ lẹ́nu mọ́ àwa tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí ṣe mọ̀mọ́ èyí lè jẹ́ mọ̀mọ́ nínú ara yín àwa yìí ṣe mọ̀mọ́ àmọ́ nǹkan fi kúnra wọn tá a fi mọ iye tó máa fún wa. góòdì kò lè gbé àwọn tó wà ń jọba tí ń pa owó burúkú yìí kí wọ́n wá lọ nù ìgbẹ́ kí wọ́n wá lọ kóyàn sínú ìgbẹ́ pé ẹ máa wá góòdì wá àdéhùn tí wọ́n wá góòdì gbogbo tí wọ́n rí lè mọ́ jù báyìí lọ ìnáwó mẹ́ta mílíọ̀nù mílíọ̀nù mẹ́ta lé pẹ̀lú owó consensus allowance tó worth more than billions tó ń gbà every 3 months. ẹ má máa tàn wá jẹ mọ́ tá má ti tàn yín ẹ má tàn wá torí ẹ̀ ni mo ti ń sọ fún yín kì í ṣe resources náà wà nínú gbó ní kọ́ọ̀sì kan máa lé àwọn èèyàn kan máa fi sùnmọ́ mi jẹ àwọn èèyàn irọ́ ni irọ́ funfun ni àṣírí bẹ̀rẹ̀ lẹ́gbọ́ lẹ́nu mi lè ní ìtí ń ṣẹlẹ̀ ni pé invaders ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá máa wà lọ́wọ́ ni ilẹ̀ wa wù wọ́n so that wọ́n kọ́ńkà wa àwọn àna wa máa sọ Lárúbáwá lẹ́nu tó bá máa yá wọ́n á wà di Fúlàní gbogbo ayé wọ́n wà di Fúlàní mọ iye percentage Fúlàní tó wà nínú wa ni mọ iye percentage àtàdá wọn mọ̀ tó wà láàrin wa tán ti bá àwọn ìyá wọn sùn tán ti bí Fúlàní ló pọ̀ jù ìyẹn ní kó gun ìyẹn ó lé sí ṣùgbọ́n wọn onígbàgbọ́ pé Ọlọ́run ó ṣe níjọ́ kan àwọn onílé ó bá wa ṣe lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run ìyẹn bẹ́ẹ̀ yẹn Sanusi Lamido Sanusi àárí fọ́nrán kan tó ti ń béèrè pé òkè gbogbo subsidy ẹyọ subsidy lórí epo ẹyọ subsidy lórí ata ẹyọ lórí rodo
ẹ̀yọ́ lórí magi, ẹ̀yọ́ subsidy, ẹ̀yọ́ lórí iná, ẹ̀yọ́ subsidy títí ẹ̀yọ́ lórí foreign exchange. Wọ́n fẹ́ yọ subsidy débi pé wọ́n fẹ́ lè yọ tatẹ́gùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà aṣọ padà bọ́ ọmọye wọn padà ń rí òwò ọjà náà ni. Àwa ń béèrè lọ́wọ́ pé kó kí n gbà tẹ wá yọ subsidy tán kí ló tó fa kẹmọ ya owó kiri. Ẹ wá máa gbọ́ ìdáhùn tí Senate President fi ń dá Sanusi Lamido lóhùn. Ibi tẹ́ ti mọ̀ pé a ti wọ̀ lórílẹ̀‐èdè yìí nù fáwọn èèyàn wa lóòótọ́. Ẹ máa wò, ẹ máa gbọ́. The Senate is in the light of the removal of the fuel subsidy and its impact on the national economy. Approval is sought for the external borrowing plan. If you're not paying the subsidy and you've got the money, why are we still borrowing and borrowing? But what are we borrowing for? It is better to borrow for projects. It's better to borrow for infrastructure so that at the end of the day, we'll have something to see. And then we can pay through even the infrastructure. Repayment can be done through the infrastructure. This government came in, removed subsidy, said because they don't want to, they were borrowing to service it, removed subsidy in petroleum, subsidy in electricity, and that the resources they will save will be used in development. And they turned around, charged and borrowed money. Buhari with subsidy. With subsidy day, everybody they buy fuel cheap. Borrowed 83 trillion. Tinubu, we can remove subsidy. We say make we save money. Come borrow 185 trillion. Where is the borrowing going? Okay, you claim you are giving states more money. Each of the governors here that the allocations to the states is tripled. We have enough funding for the local government. We have net fund to fund our children in the school. We thank you for the removal of the fuel subsidy and then making money more available. How I wish I was a governor under you. Most of them are saying they collect 4 times what we used to collect. There is no honorable member in Nigeria today who has a constituency project of less than ₦1 billion. Basically, what he has done is this: remove subsidy on PMS, remove the subsidy on electricity, and then remove the subsidy on foreign exchange. Then you take a part of that money that you removed, so the common man is no longer enjoying all of those benefits. So then what you do is you take all the savings that you've made from all those subsidies, from removal of those subsidies, you then increase the allocation of governors and increase the constituency allowances of our lawmakers. So basically what then happens is that the governors in turn defect to your party, which is APC. Segment Senate President fi dáhùn. Sẹ́yìn náà gbọ́n tó fi dáhùn. Ó ní yẹn kọ́ ni ó ní tí wọ́n bá èèyàn lè yáwó láti fi ṣe infrastructure. Look at that. Sọ̀rọ̀ nìyẹn. Téèyàn bá lówó lápò rẹ̀ yóò ṣẹ̀ tún wá lọ yá owó tí ó mọ̀ sí interest dé lórí tí ó fi ṣe project nígbà tó owó sì wà lápò rẹ̀ tó yẹ kó ná. Torí kí nìyẹn mathematics tí wọ́n ń calculate kò tí ì yé mi ojoojúmọ́ lèmi máa ń rò. Ní apá ibi tá a bá délé nìyí a máa fàdàgbárọ̀ ètò rọ̀ síbí báyìí títà fi mọ mú àkọ́tún ètò míì wá èmi ní ti tòótọ́ bàbá àṣà tó ìbọn ọlọ́run ìbè ènìyàn ìbè Elédùmarè ọba àjíkẹ́ ọba fẹ́rifẹ́ri ọba àjùwà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò ààbọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ọlọ́run adúpẹ́ o ọlọ́run ìbà rẹ o ọlọ́run ọ̀gá ògo ìwọ lànà ìwọ lè ní ìwọ sì tún lọ́jọ́ ọ̀la o ìbà o àwa ṣèbà o Elédùmarè ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ìbà rẹ o ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọ lérí mọ́rẹ̀ rù obìnrin bambam tán yànyàn àwọn ajẹrun òró
ajẹ̀dọ̀ èèyàn mọ̀ bí àtòrò òró jẹ̀ fún ọ̀gá lanta ìbá yín o ẹ jẹ́ kó ju wa ṣe nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dàrú ẹ gbà wá ẹ rà wá ẹ gbè wá níjà ẹ ṣàtìlẹ́yìn fún wa ní gbogbo lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ni ẹ má ṣàláì jẹ́ kí ilẹ̀ Yorùbá gba ìdáǹdè ẹ ṣàánú wa ẹ dúró tì wá ẹ ràn wá ṣe ẹ wọlá àwọn bàbá wa mọ́ wa lára ẹ wọlá àwọn ìyá wa mọ́ wa lára ẹ dojú wa ṣe láàlú ògiri kò dọwọ́ rẹ̀ òfẹ́ bàtàkù jó bàǹbàmù ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímísùnmí láàárọ̀ yìí sùn fún ẹbọra sí jálá tó pa èṣù mọ́símí wọ́n ṣe ilẹ̀ Yorùbá gbogbo ọ̀tá wa ọ̀tá mi ọ̀tá àwọn olólùfẹ́ mi ọ̀tá àwọn ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ọ̀tá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá la fẹ́ kọ́ wọn bá wa dojú kọ wọ́n jẹ́ wọn nísinmi torí pé àtogundógun báyìí tọkọ́ àtogundógun báyìí tàdá àfẹ́parẹ́ ní tafẹ́fẹ́ àfẹ́parẹ́ báyìí ní tèéfí bí só bá balẹ̀ yìí parẹ́ ni gbogbo ẹnikẹ́ni tá a bá bí lábẹ́ obìnrin tọ́lọ́hún ò ní gbọ́ òun ò ní gbà fitílẹ̀ Yorùbá ò bá nísinmi ìsọmọ ilẹ̀ Yorùbá ni ìsàjòjì gòdògbò nílẹ̀ Yorùbá ní bá sáré kiri pé kílẹ̀ Yorùbá mọ̀ nísinmi àtogundógun báyìí tọkọ́ o àtogundógun báyìí tàdá torí pé ìrandíran aláǹtakùn ní máa tàwú irú ẹni bẹ́ẹ̀ mọ̀ jẹun nísinmi bí ṣe ń bọ́nú ogun kan lẹ́jọ́ mọ̀ kórè bọ́nú ogun míì bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ àṣẹ wá àṣẹ wá àṣẹ wá àti Èdùmàrè bí ó ti rí nu àbáláìṣù kí ni arígbọ́lẹ̀ ní ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọjà gbàgbé afọkọyẹ lápòkà ilẹ̀ àṣebà rẹ o mọ̀jà ṣe ọ̀tẹ̀ mọ̀jà tó dúlẹ̀ mọ́lẹ̀ mọ̀jà gun ayógun alẹ́sẹ̀ mọ̀jà jì sọ́fì àwọn àgbàlagbà aṣọ ọ̀kẹ́ ènìyàn mọ̀jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà pẹ̀lú àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí gbogbo ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà mọ̀jà bárò ẹni bẹ́ẹ̀ tó papọ̀ Elédùmarè abẹ́ ọ ni. bá ti wí ló máa rí bá ti wí ló máa rí èyí àwí yẹn àrọ̀ mọ́ bá ti wí ló máa rí gbogbo tá a fẹnu sọ lónìí bẹ́ẹ̀ ni ó rí torí àwọn bàbá mi sọ pé wọ́n ní ẹran tó ká bá fẹnu sọ ẹnu ọká ní òkú sí akérèjù pọ́n kan ò ní tagbò kó mọ́ kànlẹ̀ pa ìtọ́ tá a bá tú jáde lẹ́nu báyìí kì í tó padà sẹ́nu ó déwò òrìṣà èyí tá a sọ lónìí àrọ̀ mọ́ ló ti rí nu. bọ́lá lọ lónìí lẹ́kìtì lánàá mo gbúrò bàbá mi kan à ń pè bàbá náà bàbá Èkìtì gbogbo yín lẹ mọ̀ wọ́n ṣèkéde kan lánàá ní yàjòyàjò ẹ̀rù bà mí nígbà tí mo rí apá